èèyàn lè máa ra àwọn ẹrú kéèyàn máa ṣòwò ẹrú lákọ àti lábo kó máa ra wọn kó máa tà wọn àmọ́ ẹrú wo ẹrú tí wọ́n mú lójú ogun Islam lójú ogun Islam tá ń bá wọn kèfèrí jagun àwọn ẹni tá a wá mú nínú àwọn obìnrin wọn wọ́n dẹrú àwọn ẹni tá a kó nínú àwọn ọmọ wọn wọ́n dẹrú àwọn ọkùnrin wọn tí wọ́n jẹ́ jagunjagun tá a mú tó lórí wa tó bá rí i pé ká mú wọn lẹ ká sọ wọn dẹrú ni ìgbà náà làwọn tó dẹrú wọ́n wá pín fáwọn jagunjagun eléyìí tó bọ́ sí ọ lọ́wọ́ ìwọ wá rí kó bùkátà rẹ̀ ẹ kó wọn lọ dákẹ́ lọ tà wọn bíi màálù kò sí ní tó burú kẹ́ tà wọn kẹ́ rà wọn eléyìí Olúwa ṣe lẹ́tọ̀ọ́. ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni àwọn mùsùlùmí máa sọ pé Muhammadu ni ó dá òwò ẹrú dúró táwa dẹ̀ ń mẹ́rin jáde pé Muhammadu ó ta ẹrú ó ra ẹrú ó dẹ̀ ní ẹrú ẹ̀sìn Islam ó dẹ̀ fààyè gbà ká máa kó àwọn èèyàn lẹ́rú òun ni àáfàá wọn sọ yìí ṣe rí ẹ̀sìn Islam wọ́n gbé wá láti wá fi ba ayé wa jẹ́ ni wọ́n wá sọ gbogbo wa di ẹrú lárúbáwá ni wọ́n ń jẹ́ ká máa ṣẹrú Fúlàní ti sá pamọ́ sí abẹ́ ẹ̀sìn Islam báyìí ó ti ń kó àwa ọmọ Oòduà àwa ọmọ Yorùbá wọ́n ti ń kó wa lẹ́rú. ẹ ká wo àdìtì Sahih Bukhari 4557 ó ní narrated by Abu Hurairah ló ń ṣàlàyé the verse you true Muslims are the best of peoples ever raised for mankind. Aya tó sọ pé ẹ̀yin mùsùlùmí àwọn mùsùlùmí tó ń sọ bẹ́ẹ̀ ń ní àwọn ọmọ lárúbáwá o nígbà ẹ̀yin gangan ni èèyàn tó dáa jù nínú àwọn èèyàn means ó ní túmọ̀ sí pé the best of peoples for the people wípé àwọn ọmọ lárúbáwá yìí àwọn ni ó dáa jù nínú àwọn èèyàn fún àwọn èèyàn as you bring them with chains on their necks till they embrace Islam torí pé ẹ máa ń fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí ọrùn àwọn èèyàn títí tí wọ́n máa fi gba ẹ̀sìn Islam òun ni àwọn Fúlàní ń ṣe yìí ẹ̀sìn Islam orí burúkú ni ẹ̀yin ọmọ Oòduà ẹ kúrò ńbẹ̀ wọ́n wá fi ẹ̀sìn yìí sọ wá dẹrú ni ìdí tó fi ń pè yín ní abdu ẹrú ẹ̀yin ọmọ Oòduà ẹ jí Allah kò kí ń ṣọlọ́run Olódùmarè èrè lásán ni wọ́n kàn dálẹ̀ láti wá fi ba ayé wa jẹ́ ni Allah ò kí ń ṣọlọ́run Olódùmarè Allah ò lágbára kankan gbogbo àwọn àáfàá wa pátápátá nílẹ̀ Yorùbá Fúlàní ni wọ́n ẹ lọ gbé àwọn Kùránì ẹ lọ kà fúnra yín Ọlọ́run Olódùmarè ò ní ẹrú o Ọlọ́run Olódùmarè ò dẹ̀ ní kán máa kó àwọn èèyàn lẹ́rú àmọ́ Allah ó fi ọwọ́ sí òwò ẹrú kán máa kó àwọn èèyàn kán máa kó wọn lẹ́rú irọ́ lásán òun ni ẹ̀sìn Islam òfegè lásán ni Allah wọ́n kàn gbé wá láti wá fi ba ayé wa jẹ́ ni kò síná kankan bì kankan kò sálùjọ náà kankan bì kankan ẹ padà lọ sílé yín nǹkan tó bá ń ṣe ńlé yín àṣà àti ìṣe tó bá ń ṣe ńlé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe ẹ tẹ̀lé òfin ìlú tẹ́ bá wà Ọlọ́run Olódùmarè ò lẹ́sìn ìfẹ́ ni Ọlọ́run Olódùmarè ìkórìíra òun ni Allah èèyàn wa ẹ jí Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè Olúwa ilé Kàbá ni paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. ìjábọ̀ ọmọdún èèyàn lè fọlá rẹ̀ tọrọ àwọn máa fún yín lẹ́rìí pé àgbákò èèyàn ni Muhammadu òrìlẹ̀ ayé wá ọ̀rọ̀ Muhammadu dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa ni gbogbo ọmọ tó bí ló kú lójú ayé ẹ̀ Fatima wọn kọ tó tún gbẹ̀yìn rẹ̀ ó kú ta láìkú wọ́n tún pa ọmọ yẹn bí ewúrẹ́ ni Muhammadu pa sí ayé tún pa sí ọjọ́ ìgbéde àlìkẹ́ ọmọ ni gbogbo àwọn ọmọ rẹ̀ ló máa dìnáyìn rẹ̀ ok gbogbo ọmọ tó bí kò séyìí tó jèrè ayé nu wọn. bàbá wa kàn mí ṣé mo lè béèrè kan lọ́wọ́ yín. tó bá di jẹ́ nípa ànábì. ok ẹ sọ wípé gbogbo ọmọ ànábì ló kú lójú rẹ̀ lóòótọ́ Ọlọ́run fi dán wò. Allah ló kó bá ibà Allah ló gbìjà. ẹni sọ̀rọ̀ ó jèrè sọ́wọ́ rẹ̀ àbí. ok àyàtọ̀ sí ànábì yìí àwọn tí ọmọ kú mọ́ wọn lójú yẹn kí ni àwọn yẹn náà. ẹ sọ ẹni tí gbèsè ayé rẹ̀ rí bí gbèsè ayé ànábì. kò sí ayé asán kò nílé ẹbí kò nílé ará kò lọ́ba kò níye kan. ó ṣe mú ayé olúkúmuṣu. bàbá kan bí ẹni sọ̀rọ̀ ó ṣe mú èèyàn tí ó sponsor ọmọ láti from kg. sórí rẹ fẹ́ sọ yẹn. ẹni sórí kan nínú ọ̀rọ̀ yìí ẹgbọ́ ẹ fábalẹ̀ dọ́rọ̀ mi. tó mọ sí wọn tẹ fẹ́ sọ ẹnìyẹn náà jẹ ó jèrè iṣẹ́ owó ẹ̀yìn ilé ayé náà ló wà. kò sí ọ̀rọ̀ pé
ayé yóò gbèdé ohun tẹ́ bá ṣe iná lẹ máa gbà tẹ́ bá ṣe dáadáa ilé ayé iná lẹ ti gbẹ̀san dáadáa tẹ́ ṣe tẹ́ bá ṣe aburú ilé ayé iná lẹ máa ti gbẹ̀san aburú ẹ understand anybody tí aburú bá ṣẹlẹ̀ sí ẹni gbàgbọ́ pé aburú tó ṣe ló gbẹ̀san ẹni tí dáadáa bá ṣẹlẹ̀ sí ẹni gbàgbọ́ pé dáadáa tó ṣe náà ló gbẹ̀san gbogbo aburú tí Ànábì Muhammadu tó gbìyànjú láti ṣe tó dẹ̀ wà nínú ìwé yín tẹ̀ ń kà ó gbẹ̀san gbogbo aburú yẹn kó tó jáde láyé ó gbẹ̀san ẹ wo Ànábì tẹ́ wá ń pariwo tó bá ipá yẹn tó dáyé mídíà Ànábì ṣe kinní kan tá a bá ń sùn ló máa dárúkọ Ànábì sallallahu alaihi wasallam Ànábì yẹn la wá gbé yẹ̀wò la wá rí pé ẹni àgbákò ni ẹni tí ò rí ilé ayé wá tí ò láti pọ̀ tó káyé ọ̀yẹ́ téèyàn ò lè fọlá rẹ̀ tọrọ ẹni Nàìjíríà ìjíkò ẹni Nàìjíríà ni àjíkò ni bí gba ọmọ gbogbo ìgbà ọmọ yẹn kú lójú ẹ̀. ṣe ẹ lè dákẹ́ fún mi náà. á dákẹ́. no ẹ jẹ́ kó ká àdídì ẹ jọ. nígbà tí nǹkan ayà lọ́wọ́ tẹ́ wọ́n ṣe. ẹ̀yin wa àkọ́kọ́ ṣèyí kì í sí mẹ́sẹ̀gì mi ẹ máa gbọ́ o. I challenge you. Let me know few things you are against in Islam. I will put forward to you the terms and conditions of debate and dialogue, and I will pick my topic of interest out of what you are against in Islam. Message to send in. No, come on. If you know you have something to say, join us. Our live guy. That's what CB. What are the hot seats in you? Wọ́n lè wọlé kóòtù tó lágbára kí ni kóòtù tó lágbára jù Nàìjíríà ẹ̀. Abákanbí. Mo wà pẹ̀lú yín brọ́dà mi. Láàkọ́ ìṣẹ̀ṣe tí wọ́n ń ṣe ní ilẹ̀ Yorùbá. I'm sorry, can we fucking move on? Mo ti sọ fún yín kẹlẹ̀ ló lájú àdáàsì. You can move on, ẹjọ́, because this man, I'm sorry, Ọ̀kábẹ́lò mi sọ̀rọ̀, ẹjọ́, 11:39, òun máa tó. Aláwa ìfikàntì. No, Abákanbí, ẹ mọ̀ pé ẹ sọ pé àwọn Fúlàní wọ́n ń pa èèyàn. Ẹ lọ sọ́dọ̀ Lájí Àbáàsì nípa ẹ nù náà síbẹ̀ sọmọ náà rọ̀ lẹ́ẹ̀kan ni. Ẹ sọmọ náà rọ̀ lẹ́ẹ̀kan náà. Ẹni pé Ìsìláàmù yìí ó ń kọ́ àwọn èèyàn ṣe ń pa èèyàn. Ẹ má bínú, Mr. Saheed ẹgbọ́n sókè. Kàṣóńgó yéye. Èmi ń lọ sájà, òun lọ sí CMS, ìṣẹ́rí pọ́nà ọ̀hún papọ̀. It's getting late. We don't have time for such story. Because we are not going the same place. It's midnight here. It's getting late. I'm going to Ajah, Lekki Road, Lekki to Eleko. Him is going back to Obalende. So we are not going the place. If we cannot follow each other. Yeah. So, Kolo, you need to see the Mr. Wasi, Elobara, Injoko, can't think. She is shaking because it's like you guys are coming here, and offer a therapy session. The banning therapist, Lati Basoro. Our therapist, someone specialized in religious trauma, Boboru Kobe. Elobano Soro. Because Boboin, Akpa, Makiwa, Lara, Boboin, wants to look at when you're saying it's a shame, but unfortunately, that's the case. Saeed, everyone's okay. It's been a while. I teach you official debate now. MS Baba, writing you me now. Fún wa ní proper debate. Èmi ò fẹ́ debate àwọn ewúrẹ́ just me àwọn kìíní mi náà. Fún wa ní proper challenge. Àwọn Tijani is already dropped. Apàṣẹ fáàmù kí o bọ́ boy. Wà á tọ́ Akẹ́mi ọlọ́run bàbá ò lẹ́sẹ̀ o. Adúpẹ́ fúlùwà o. Ẹ̀kọ́ àjálẹ̀ kòkó níbàjẹ́. Ẹ̀kọ́ sẹ́ o. Ẹ wò ó. Àìkírẹ ni, àjọ ń ṣe ni. Àbí o, MS. Ẹ̀kọ́ alẹ́ o. Apàṣẹ fáàmù kí n yàrá ẹ̀ka lẹ́. O ẹ̀ka alẹ́ o. Mom of all. Ẹ̀mí yìí wọ́n máa yìí. Ògùn ní bàjẹ́ ni lábàárí. Why are you laughing now? MS àwọn ọmọ akẹ́rù tọrọ jẹ yẹn. Ṣẹ́bọ̀ wípé wọ́n gbèrò wọ́n lérí fúnra wọn tán ní àwọn bọ̀ wálé àpàṣẹ mọ́ ní kí n bá rí ọmọ akẹ́rù tọrọ jẹ kan níwájú ọ̀dẹ̀ mi. Kódà wọ́n bá pé ogún àwọn ní pé lọ dọ̀la bóyá wọ́n fi wá bí. Bẹ́ẹ̀ ẹ má gbọ́ ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ Fúlàní ni o.
iná ọdún kan àbí iná ọdún kan máa ń jó wọn lọ́wọ́ o. ọ̀dọ́ tí wá tiẹ̀ kọ́ kì í ṣe bẹ̀rẹ̀. oyin ilé yín ẹ má ẹ tú wọn lẹ̀ o lálẹ́ alẹ́. àní bẹ̀rẹ̀ ọ̀dọ́ tí wá agbọ́n ta wọn. àwọn náà ò ní fẹ́ kú. àwọn òkú gbé ọmọ. àwọn máa lè. kìtìkìtì ayé ti bà wọ́n. Mr. Saheed, welcome back. Ẹ kálẹ́ o. Kala. Ẹ kú àtàárọ̀. Ẹ kú ètò ìní. Ṣẹ́rí ìṣẹ̀ṣe òun ni the best. Ṣé Mùsùlùmí kò sí ọ̀kan nù kìíní àkànpá tán ara ni. Ẹni tó wá mọ̀ ló mọ̀. Ó ti màmí. Kò sí ọ̀kan nù ẹ̀. Ìṣẹ̀ṣe ni the best. Nǹkan tó mú kàn wò ni pé ẹni kálukú ló ní ìṣẹ̀ṣe tó ní nǹkan tí kálukú ń ṣe ní lọ́dọ̀ títí ẹ̀. Bọ́lọ́dọ̀ títí wá ń sìn èṣù làwọn abọ́ lọ́dọ̀ tiwa lẹ̀ sí wàhálà kò sí jà. Ó ti àwọn àfáà yẹn kò ní kankan ṣe gbogbo wọn kò sí ètò nìkan ṣe. Ẹ máa ráfà mí ní àdúgbò wa ibi táwọn ń jíṣẹ́ àfáà máa wá ẹyin adìyẹ tó máa ṣàkí kí ló ń fẹ́ ẹyin adìyẹ ṣe? Ṣé ẹ gbọ́ mi? Ṣé ẹ gbọ́ mi? Bẹ́ẹ̀ni à ń gbọ́ yín Bùrà Saheed. Bí káfà máa wá ẹyin adìyẹ kí ló ń fẹ́ ẹyin àfáà adìyẹ ṣe? jùlẹ fún àwọn ọmọlá fún bá di jẹ ni. Inú mọ́ṣáláṣí oríṣiríṣi kòkò là ń rí inú mọ́ṣáláṣí. Ṣé ẹgbọ́n lè máa lọ bẹ́ẹ̀? wọ́n fi dáná ni. Oríṣiríṣi àwọn ẹjọ́ sà mo fẹ́ béèrè ọ̀kan ni. Ṣé ibi mọ́ṣáláṣí tó wá ti ń kí wọn ṣé ó dandan ni kí sàárè wà bẹ́ẹ̀? Àwọn sàárè máàmù wọn ni ẹ hàn pé àwọn sàárè ẹ hàn pé wọ́n ní ànábì ó wà special human being. O lè bókun sùn o lè bá ẹrú sùn o lè bá ọmọdé sùn o lè bá àgbàlagbà sùn. Bẹ̀yìn tẹ́ jẹ́ mùsùlùmí bí ẹgbẹ́ wọn bí ọmọlẹ́yìn ànábì ẹ̀yin ò lè ṣe. Mo ṣe mùsùlùmí o. ló dífá fún ẹni sùn mo fi sọ̀rọ̀ ni ló dífá fún àáfà ìmáàmù àtàwọn jàmáà mùsùlùmí they are not the same. Ìmáàmù lè kú kí wọ́n sì kó ẹ̀ sínú yàrá. Ìmáàmù lè kú kí wọ́n sì kó ẹ̀ sínú mọ́sálásí. Àáfà lè kú kí wọ́n sì kó ẹ̀ sínú pálọ̀ ẹ̀ torí àwọn different sí àwọn jàmáà mùsùlùmí. Àwọn ẹ mọ̀ pé different ẹrú ló wà nínú Islam. Bẹ́ẹ̀ni. So ẹrú yẹn different. So ẹrú mi wà ó grade ẹrú mi wà ó poor. Àwọn ẹrú tó grade yẹn ẹ máa rúkun wọn ní mọ́sálásí ẹ máa rúkun wọn nínú pálọ̀ wọn. Bẹ́ẹ̀ àwọn ẹrú tó wà lowest yẹn àwọn náà máa lọ sí òkú wọn sí itẹ́ so that anybody lè lọ bẹ̀ láti lọ gbé orí wọn mọ́júmọ́ gbà tán lẹ́bí tán lára. So ẹni tó bá lẹ́bí tó bá lára tó ní ẹ̀yìn èèyàn tó ní ẹ̀yìn tó rọ́mọ fi kalẹ̀ láyé kò ní kú káwọn ọmọ rẹ̀ ó gbókú ẹ̀ lọ sí tẹ́. Wọ́n á pẹ̀lú yàn. So bó ṣe jẹ́ nìyẹn. Wọ́n á pẹ̀lú yàn. Bínú MS Baba. Àwọn tí wọn ọ̀rẹ́ ni bí wọn náà ń gbókun wọn lọ sórí tẹ́ lọ sí náà. Akànbí ẹjọ́ mo ní question fún yín ìjọ wo ló sin ànábì? Tó sin ànábì. After 3 days tó kú lọ sí ìgbéyà Wednesday ó kú Monday wọ́n sin 3 Wednesday. days àbí 4 days. Okay. I think after 3 days. I think 4 days because it's like last week like around 12 to 1. Ó ti ń rùn kan tó sin. Ó sáré fi ìsìn láti rí. A ti máa rùn because ibi tó wà ibẹ̀ yẹn gbóná ṣẹ́gẹ̀. Ó ti ń rùn náà ó ti ń yọ̀ tí. Yeah. So òkú sísin nǹkan táwọn èèyàn mọ̀ ni pé òkú sísin wọ́n fi ń bo òkú láṣìírí ni kò mean anything. So tó máa ń sọ pé òkú sísin nílànà Islam irọ́ náà pa fún yín ìkólélẹ́rú ni. Àwọn yẹn wá rí táàpù wọ 2 million. Wọ́n bá sin òkú ẹ worú ànábì sìn wọ́n nígbà tó kú after 3 to 4 days ó ti ń yọ̀dí ó ti fẹ́ máa rùn. Àwọn èèyàn yẹn ń wò pé kò kú ó ti kú tó fi ń yọ̀dí tó fi ń wú bí bankúba. Wọ́n á rí kó ti ń yọ̀dí ó ti fẹ́ máa rùn. Òkè tó bá wú tó bá bẹ́ ta lòórùn yẹn máa disturb ládùúgbò. Àwọn ní lọ́ fi gbẹ́lẹ̀ lọ́ fi rọṣí lọ́ da yẹ̀pẹ̀ bó. So that òórùn yẹn ẹwulẹ̀ tó gbẹ́ yẹn ẹwulẹ̀ tó gbẹ́ yẹn bó ejì tó yẹn tó da yẹ̀pẹ̀ bó da gbogbo ẹ̀ bó kó tó lè rùn jáde síta báwo lòórùn yẹn ti fẹ́ lágbára tó. So nǹkan tó fasábà bí tó fi ń sin òkú nìyẹn. Òkú sísin ò ní ìtumọ̀ kò nípa àkọ́kọ́ kò ní ìtumọ̀ kankan. So sin òkú bá
kọ́lọ́hún jí àwọn òbí wa kán gbó kán dàgbà kán fèrè ìdíjọbì tí wọ́n èmi bá dàgbà tó gbó tó tọ́ àbí dádì mi tán jẹ wọn ọmọ tí wọ́n ti dàgbà tán bá rebi táwọn bàbá wọn náà rè èmi tí mo jẹ́ ọmọ ẹ̀ mo lè wò pé mo nífẹ̀ẹ́ mọ́ ìmí mi tó máa rí orí ìrùn rẹ̀ mo lè sìnkú ẹ̀ sínú ilé mi so that èmi máa fi sàárè mọ́ ìmí náà àwọn ọmọ mi pé sàárè grandma nìyẹn sàárè grandpa nìyẹn so that òkú mọ́ ìmí ò nù òkú dádì mi ò nù so kò mí pé ó wà special kò wà special kankan mo sì ṣe tí mo sí wọn mo fi bò wọn láṣìírí ni so sí òkú kò ní ìtumọ̀ kankan àwọn kan wà lóyìnbó ìgbà yẹn wọ́n fòkú jóná ni wọ́n á dẹ̀ rọ́ sínú kòkò wọ́n á gbé sójú wíńdò wọn bẹ̀ ló máa wà táwọn náà bá tún dàgbà ọmọ tó bá bí ó lè kó gbẹ kó lọ dànù kò ní ìtumọ̀ ẹ̀ má jí kó fi ẹ̀sìn disturb life wa bí tẹ̀síwájú máa ṣe bá wa so àṣà àti ìṣe wa náà tá à ń sọ the most important thing tá a nídìí ni pé ká ṣiṣẹ́ ká support ìjọba wa ká support orílẹ̀-èdè wa ká support economic wa ká wá tẹ̀síwájú ká nífẹ̀ẹ́ ara wa ká respect rule and regulation ìlú wa so that's what we need kò ṣe pé ò ṣe Islam mọ́ ọ fẹ́ máa lọ sọ̀sùn ó fẹ́ lọ dífá ó fẹ́ máa lọ gbégún you don't need that we need to work ká ṣàfù orílẹ̀-èdè wa ká wá bí tẹ̀síwájú wa ṣe dé bá orílẹ̀-èdè wa bí dàgbàsókè máa ṣe dé bá wa so that's what we need ó ń ṣe ẹ̀sìn ẹ wo àwọn ìlú òyìnbó àní Arab Emirates tó ti gbẹ́sì wá fún wa ẹ wo bí wọ́n ṣe ní develop àwọn sísà wa bẹ gbogbo ilẹ̀ àràbù yẹn tó ń ṣẹrú wọn àwọn ọkùnrin náà ọ̀pọ̀lọpọ̀ àwọn sísà wa náà wà lóyìnbó ọkùnrin tá à ń ṣẹrú àwọn òyìnbó táwa wá ayé ẹrú ni wáyé táwa náà fi lè develop orílẹ̀-èdè wa ká máa ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn èèyàn mi ò fẹ́ ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀gbọ́n mi mi ò fẹ́ ṣiṣẹ́ lọ́dọ̀ àbúrò mi adẹ̀ ń ṣẹrú òyìn. àbí ọ̀rọ̀ Nàìjíríà tí àwọn wa lọ fún àbáyọ aláì. so láìsí téèyàn kan bá ṣiṣẹ́ táàbúrò yín bá lówó tọ́lọ́hún bò láti rí jù yín lọ ẹ lè ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ tí wọ́n máa san sálárì fún yín ni bó ṣe kọ́ gbogbo àdín bẹ́ẹ̀ náà ọmọ ń ṣiṣẹ́ lábẹ́ bàbá ń ṣiṣẹ́ lábẹ́ ọmọ ń lo òyìnbó ọmọ ń ṣiṣẹ́ lábẹ́ bàbá ẹ̀ ìyá ń ṣiṣẹ́ lábẹ́ ọmọ tẹ́gbọ́n yín bá lówó lọ́wọ́ jù yín lọ́jọ́ ìdí máa fi wò ó pé ẹ fún ẹ sọpọ́ọ̀tì ẹ̀gbọ́n yín yẹn kí lè ṣe ẹ̀rẹ́ fi lè develop pàdé yín ẹ lè ṣiṣẹ́ lábẹ́ ọ̀rẹ́ yín tẹ bá rí pé ó jẹ́ èèyàn jù yín lọ nítorí tẹ́ wọ́n fi tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ yẹn ẹ ṣiṣẹ́ lọ́ndà ẹ̀ ẹ jọ promote kan tó wà lọ́wọ́ ẹ̀ ẹ wá tẹ̀síwájú fún bó ṣe fi kẹ́ máa wá pé ọ̀rẹ́ mi báwo ló ti fẹ́ lówó lọ́wọ́ jù mí lọ ó máa ṣubú ni no kò pé yín so nǹkan báwọn òyìnbó ṣe ń lo láìfù nìyẹn tó fi dàbí pé wọ́n mọ̀ ọ́ ṣe jù wá lọ wọ́n ò mọ̀ ṣe jù wá lọ wọ́n ò practice ẹ̀sìn wọ́n wá ń lo humanity tó ń lò yẹn ló wá ń mú develop bá wọn. So we need to change our way of life wọ́n ti fi religion yìí wọ́n ti fi affect a lot of things ní ayé wa báwo làwọn ọmọ tàbí òṣèlú fall sínú kínní yìí wọ́n sọ fún wa pé tó bá bímọ tọmọ rí ò bá ṣe Islam gbà kọ ọmọ yẹn lọ́mọ ẹ máa wo nǹkan tí Islam gbé wá Islam ò kọ́ àwa bá ṣe lè promote bá ṣe lè develop bá ṣe lè divide ló mú wá fún wa no please let us stop this kò lè gbé wa débi kankan rọ́bìsì ni ẹ wo Nigeria now Nigeria is the giant of Africa where we are today. What we can do as a Nigerian citizen mo wo program Donald Trump kan ó ń sọ nínú program yẹn ó ní Nigerian people they are too much intelligent people all over the world but now òun ready láti support Nigeria everything tó bá need láti boost economic state or country wa but àwọn àfáà àwọn tó ń practice religion they will never listen to that statement wọ́n ṣe lo àdìjọ́nà tó lọ gbá 72 fẹ́jì sùn. nǹkan táwọn àbá ń jẹ ó pọ̀ gan.
èmi ò mọ nǹkan tí Donald Trump fẹ́ gbà lọ́wọ́ wa ò ní Nàìjíríà o after Bàbá 60 Kàbí, something years. Bàbá Kàbí, ẹ ti lálejò, Alifa ti dé o. Àlífà àwọn eléyìí. Ajá tẹ̀síwájú. Okay. You can continue. Àwọn kàlífà eléyìí ti wá bíbá yìí wọ́n ti fall. Yá ìyá wa. Khalifa ti wá already. Ṣé ká ẹlòmíì dà? Ẹni sọ̀rọ̀. Ṣé Khalifa ní last option wa ni? Ọmọ Sàlámù iṣẹ́ dé ọmọ Sani yìí. Ẹ káalẹ́ o. Ẹ fẹ́ bá a sọ. Ẹ jọ o, If you have anybody to bring up, you can drop me. I want to sleep. Yà ń gbọ́ yín ọmọ ẹ̀sán. Ẹ jọ bẹ́ẹ̀ sọ nǹkan kan ní ẹjọ́ tó lọ́nà. Ṣé rí tẹ́ bá fẹ́ bá àwọn àfáà ṣe tẹ́ bá fẹ́ bá wọn ṣe program àbí ẹ fẹ́ ṣe kínní. One, ẹ mọ̀ pé ẹ̀ ń promote àwọn àfáà yìí ni. Àwọn Arábù tí ẹ̀dẹ̀ ń promote wọn fún yìí. Àwọn Arábù yóò gbọ́ English, wọn gbọ́ yóò bá wọn gbọ́ ọ̀kan. Ẹ bá fẹ́ bá wọn ṣe program, ẹ jọ ẹ wá èèyàn tó mọ Arabic. Ẹ kọ́ ní Arabic síbi orí program yìí pé o lè àbí nǹkankan kò yé yín kẹfì Arabic kọ́ sódà àwọn tó fẹ́ promote ẹ̀ fún torí ìjà ẹ̀sìn ló máa sọ fáwọn Arabic yẹn báwọn bá wọn jà àwọn yẹn ò kẹ́gbọ́n ọ̀kan tó bá fi máa gbowó so ẹ̀ẹ́kọ́ láyé Arabic tó bá jẹ́ fẹ́ promote ẹ̀ fún wọn kò ní ṣe promote wọn torí Arabic ò lè kidnapper kìíní kankan tí wọ́n ń bẹ̀ ẹ̀jọ̀ tó rọ́ lọ́hùn nǹkan tí mo fẹ́ sọ nìyẹn ṣe gan. Alright, ẹ ṣé gan. Tẹ́ ẹ bá wo ṣé Mr. Adeniyi ló bá wa sọ̀rọ̀ tán sí àbí? Mr. Adeniyi. No. Ọmọ Sani. Alright, ẹ drop Khalifa yìí kò sí nǹkan tó ti bá wa ṣe lókè náà. Tẹ́ bá wo nǹkan tẹ́nìyẹn sọ ó make sense. Ẹnìkan ti bring àdíà yín náà wá rí. Ipe tá bá ń post nǹkan tá ń post gan ká máa kọ sí ní èdè Arabic pé they are Islamic terrorists in Nigeria. Pọ́tàbà yẹn náà tó bá fẹ́ sílò tó a lè kọ akéwù tọrọ jẹ nílẹ̀ Yorùbá ní èdè Arabic àbí ní Nàìjíríà. So àwọn akéwù tọrọ jẹ ní Arabic. So àwọn Arábù tí wọ́n ń tọrọ owó lọ́wọ́ gan ètè cast. Torí pé bẹ́ẹ̀ ni torí pé àwọn àfáà yẹn wọ́n lè máa wá sókè kán dẹ̀ máa rẹ́kọ̀dù àkàmà fi wá gbowó níbi tó yà wèrè máa gbowó Saudi bẹ́ẹ̀ ni kọ́dà wọ́n lé ní àwọn iṣẹ́ lecture fún wa ni pé ẹ gbàdúrà àwọn táwọn ṣe lecture fún lójoojúmọ́ àwọn ẹni ọ̀fọ̀. mo kí gbogbo ilé o a kó ètò látàárọ̀ o à ń gbádùn bí gbogbo ẹ̀ ṣe ń lọ bí gbogbo wọn dẹ̀ bó ṣe ń lulẹ̀ wà lẹ́rìí a kó ètò látàárọ̀ mother of Kufar ẹ continue à ń gbádùn yìí yes ma. Báwa gbà máa fà sókè. ẹ̀yin mùsùlùmí ẹ ṣe hi ní comment section tẹ́ bá ti sùn ní o. God. Ẹ kálẹ́ gbogbo lé o. Ẹ kálẹ́. Ẹ pẹ̀lẹ́ ẹ kú wájú o. Ìyá ṣé Mùsùlùmí ni? Wọ́n ṣe Mùsùlùmí o, ọmọ aláṣẹ lèmi o. Mùsùlùmí là ń pè. Ẹ jọ drop something ni ẹ jọ má bínú. Fún idea tí brother ẹ mú alẹ́ kọ̀ọ̀kan ṣe good idea is a set up o. Please. Just mindful what I say as well as bẹ́ẹ̀ ṣe focus àwọn Yorùbá òun ló bẹ́tà. Ìyẹn kò sí kan tó kọ́ wa pẹ̀lú àwọn Arab. That guy is a devil in one form. Please, just mindful what it's not good idea, please. I'm not by the idea. All right. Ẹ ṣé. Ẹ lè drop mi mo dẹ̀ náà mo ní testimony báwa tí mo lè sọ nípa ìṣẹ̀ṣe.
àgbà testimony nípa ẹ̀ ṣé ṣáwọn tó ti padà sínú tó ti kó nínú ẹgbẹ́ òkùnkùn ni. no agbára tó wà nínú ìṣẹ̀ṣe ó ṣẹlẹ̀ sí platform mi fún yẹn. ok kò sọ wàhálà. ẹ ṣé bàbá Sodiq ẹ lè drop mi. Sodiq ṣé Sodiq wà níbi àwọn mùsùlùmí tó bá ti àwọn pípì yẹn wọ́n bẹ́ káàkiri ni inú DM náà tí wọ́n máa sunkún àbí ká wá sí Telegram X app ìyẹn ni wọ́n máa comment section pé kíní kan igbá kan so tó má lè fi kí wọ́n jáde síta ní gbangba làjọ ta wọ́n máa wọ́n nílé so anything so bàbá ọlá to the world. Mo kàn sáré gòkè ni pé olówó èkó wà ń sálẹ̀ gbólówó kò wọlé o. Fáṣọ olówó èkó lẹ́yìn ló jẹ́ àwọn máa gbé wọn sókè. Alright ìyá mi ẹ ṣé. Alright so ọlá to the world. Mùsùlùmí ni. Rárá o ọmọ Yorùbá ni mi Yorùbá òdodo ni mi o mo kàn fẹ́ appreciate nǹkan tẹ́ ẹ̀ ń ṣe fún wa ni o èyí mo ṣe wà báyìí ilẹ̀ àràbó ni mo wà àdẹ̀mọ̀ nǹkan tí wọ́n ń ṣe fún wa tí wọ́n ń ṣe fún Áfíríkà tó bá tẹ̀ sí gbọ́ Áfíríkà àwọn nǹkan tó ń fojú wa rí ni àwọn bàbá wa àwọn ẹ̀gbọ́n wa àwọn àǹtí wa kan wọ́n jókòó síbi kan wọ́n nípa àwọn ń ṣe àfà wọ́n nípa àwọn ń sin àwọn lárúbáwá wọ́n ní pé wọ́n ń sìn wọ́n ń ṣe kíní kan wọ́n ń tẹ̀lé èèyàn kan wọ́n bó ṣe wà yẹn gbogbo àwọn ṣèyíkì gbogbo àwọn àfà gbogbo àwọn ìmáàmù wa Nàìjíríà wọ́n lè nínú mọ́ṣáláṣí gan wọ́n lè tò sí second row pọ̀fẹ́ kírun wọ́n á gbọ́n púpọ̀ ọ̀tẹ̀ jẹ́ black yẹn gan wọ́n ìta ló máa dúró sí gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹn Nàìjíríà yẹn náà ló mọ̀ sí wọn ò mọ̀ wọ́n lẹ́lẹ́yẹ̀ wọn ò mọ̀ wọ́n nígbà àwọn ìsìn báyìí sí àwọn Egypt ń sìn wọ́n nípa àwọn ìjà Áfíríkà pé aráàbù làwọn nígbà àwọn Egypt yẹn gan wọn ò ní lẹ́vù lẹ́yìn pé bí akọ́jọ sọ lárúbáwá síra wọn pé kíní kan wọn ò ní lẹ́vù lọ́dọ̀ wọn bíbá advantage tọkọ náà ni pé wọ́n gba Arabic ó tán apart from that wọn ní lẹ́vù kò sí nǹkan tí wọ́n fà wọn they are only for their self sílẹ̀ àwọn Arab tẹ̀rí they only value their self their people alone so any other person kò bá wà from anywhere kẹ́ni ẹ̀ ń gan kó máa pọ̀ Arabic yẹn kó máa pọ̀ lẹ́nu báyìí kó máa fi fèdè pọ̀ kò kàn wọ́n ó kàn ṣe fún ara ẹ̀ ni so ìgbélé àdìpẹ́ta táwọn èèyàn wa tó bá wake up kọ́ ẹ̀ pé mọ̀ pé àwọn pípọ̀ yìí gbé ń sọ wọ́n kàn fẹ́ pa wá ni wọ́n fẹ́ gbalẹ̀ wa kọ́lé yìí tún gba àwọn ilẹ̀ so many lọ kọ́ tó fẹ́ ṣe nìyẹn kò sí nǹkan kan wọn kò sí value kankan tí religion yẹn mú wá fún wa ó kàn back ni ẹ ṣe o. Alright ẹ ṣeun. Mami Afakufar ṣẹ̀ṣẹ̀ wà mẹ́ láti alright ẹ jẹ́ ká tẹ̀síwájú ṣègìdì ní àlá ẹ wá sọ̀rọ̀ ẹ ti ń ṣe àyìn comment section yìí náà fẹ́ sọ̀rọ̀ kankan nìyẹn à ń gbọ́ yín ṣègìdì. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́. Mo dẹ̀ kí wọ́n gbọ́ àwọn táwa lókè àti àwọn táwa ní comment section wọ́n kí everybody. So ẹ̀kọ́ tó ń fẹ́ sọ ni pé mo ti kéwú tẹ́lẹ̀ so àwọn fún wa máa ń ju nọ́mbà kan lẹ̀ fún wa so wọ́n ní pé ànábì ló lọ gba wáyé wọ́n ní tí wọ́n gbá bá ti kú in the year after so wọ́n ní kí n làwọn máa sọ lábáwá so mo á wò pé àwa jẹ́ Yorùbá ń kọ́ àti àwọn tó wà ní US àwọn tó wà ní Germany tó wà ní France wọ́n sọ French wọ́n sọ German wọ́n sọ Portuguese ó ti ní bẹ́ẹ̀ so táàdé gbọ́ èdè lábáwá ṣé a máa wọ iná ni because nǹkan tó ń sọ fún ẹ bẹ́ẹ̀ kẹ́ bá mi ju question ẹ sáwọn àfọyín tó bá ti wá sókè ẹjọ́. Alright àwọn àjì sí wọn so nǹkan tí wọn bá di sọ náà anyway ó ń sọ fún àwọn lárúbáwá ẹgbẹ́ because ilẹ̀ lárúbáwá nìkan ni wọ́n rà nàbí sì kì í ṣe gbogbo àwọn tá a sọ èdè wọn so that's why ti Quran 12 tó fi wà bẹ́ẹ̀ pé a sọ Quran kalẹ̀ ní èdè lárúbáwá kó bá lè yé kí wọ́n bá lè ṣe làákàyè kó bá lè yé àwọn ọmọ lárúbáwá so èmi ò lè ka lárúbáwá so kí ni mo fẹ́ ṣe làákàyè lé lórí ń bẹ̀ and tẹ́ bá kalẹ̀ kẹ́ bá ka Quran gan ní bí wọ́n ṣe tú
ẹ máa rí i pé àgbékalẹ̀ Allah àwọn tó tún ní English kan tó máa ń tún ọ̀rọ̀ Allah ṣe torí pé Allah ò mọ̀rọ̀ sọ kò máa ká pa bí wọ́n ṣe nǹkan kò máa anything kò máa ká palẹ̀ ayé èso so bó ṣe jẹ́ nìyẹn. yàtọ̀ àpá ẹnu ó dùn gan-an Ìlọrin mo ti ké o. ṣé wàá tẹ̀lé náà kó nínú ẹgbẹ́ òkùnkùn yẹn. ẹ lórúkọ tí mo fi sílẹ̀ ní Ṣìgìdì Allah. ó ti tó ọdún mélòó báyìí. ṣé tí mo ti fi àánú mú ẹsẹ̀ kúrò náà nìyà. last month mo fẹ́ wọn. bàbá yín ṣé ẹ ti gbìyànjú láti pààrọ̀ orúkọ yín sí ẹ ti ṣàtúnṣe lé lórí. Ọlámídélé mi jẹ́ sà. ṣé ẹ ti dìmọ̀ tí wàá ti bímọ náà. tó bá ti fẹ́ bímọ náà kò sí wàhálà. ẹ máa ṣe àwọn program yẹn fáwọn friends yẹn náà kí wọ́n kó nínú ẹgbẹ́ òkùnkùn yẹn àtàwọn family àwọn relative ó ti yé yín. àwọn tó jẹ́ colleague mi tó ń bá yìí àwọn àjọ ń fa gan àtàwọn tó jẹ́ Christian àjọ máa ń fa máa ń fún wọn question tó máa ń trigger brain wọn. so ìjàmbá yẹn ẹ ṣe ẹ jẹ́ ká tún pẹ́ lómi wọlé ẹ ṣe. so Smile Tech ẹ ṣí máìkì mo ti send the mic sí Àjíkẹ́ yìí náà lè send the request Smile ṣe wà ń bẹ̀. so Narcis ẹ kalẹ́ o ẹ kalẹ́ yà ẹ kalẹ́ ẹ bẹ̀ sí bàbá ẹ kalẹ́ ẹ kú iṣẹ́ èmi mọ kẹ̀kẹ́ wá kí ni èmi ṣe yín ṣe Yorùbá ètò yẹn tẹ́ máa ń ṣe yẹn mo máa ń tọ̀lé gbogbo nítorí pé tí máa gbọ́ níbẹ̀ yìí inú mi máa ń dùn ní gbogbo èmi Kìrìsìtẹ́nì ni mí but látara ètò tí àwọn mùsùlùmí tẹ́ máa ń ṣe yẹn tí Kìrìsìtẹ́nì gan ìyẹn gan tún yé mi pé scam ní gbogbo àwọn ẹ̀sìn yẹn wọ́n á fi kó wa lẹ́rù ni ohun tí mo fẹ́ ké pé àwọn Kìrìsìtẹ́nì àti àwọn mùsùlùmí yẹn kó mọ̀ ni wọ́n ní pé lọ́dọ̀ wa àwa èèyàn dúdú àwa ìlú wa Benin bíi Benin Republic tí abẹ́lá máa ń pè àwọn ẹ̀ka àrò ẹ̀jíire yẹn lọ́dọ̀ wa àwa rẹ̀ dúdú àìkọ ìtàn àìkọ̀wé sílẹ̀ tó bá jẹ́ pé a máa ń kọ ìtàn a máa ń kọ̀wé sílẹ̀ ni àwọn ẹ̀sìn bàbá wa yẹn a bá ti kọ sítan a máa gbé a máa ti polú ẹ̀ fi àwọn ọ̀pọ̀ yàn but lọ́dọ̀ tí wa àìkọ tàn sílẹ̀ àmọ́ àwọn ìtàn Allah wọ́n kọ ìtàn Allah wa sílẹ̀ ni òun làwọn èèyàn fi ń tọ́ lé ni ìgbà táwọn èèyàn dúdú àìláìkì ká máa kọ̀wé sílẹ̀ nítorí ẹni ìtẹ́ tiwa kò fi ìṣẹ̀ṣe tiwa kò fi gòkè òun ni mo fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ tẹ́ bá ń sọ fáwọn èèyàn àwọn ẹlòmíì máa ń sọ pé kí ló dé tí. bàbá Narcis ẹni pé àkínkọ ìtàn rẹ̀. gẹ́gẹ́ bí ẹ mọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ìwé Kùránì yẹn nísìnyí sọ́jà ìwé ńlá tí gbogbo ọmọ èèyàn mọ̀ ṣe àmọ̀ pé nísìnyí ìwé. ẹni sùúrù bàbá Narcis ẹni sùúrù kí ló fún yín ní assurance wípé ìtàn wọn tán kọlẹ̀ yẹn òótọ́ ni. èmi mo mọ̀ pé ìtàn scam ni. ṣé bẹ́ẹ̀ ṣe wà yìí bí wọ́n ṣe sọ yín lórúkọ bẹ́ẹ̀ ṣe ń dáná ṣé oúnjẹ tẹ̀ ń jẹ ṣé wọ́n kọ́lẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń dáná ẹ̀yin nínú ní ọ̀dọ̀ tí ní àwọn Yorùbá ń sìn á ní bá ṣe ń ro àmàlà bá ṣe ń gúnyán bá ṣe ń tẹ̀bà ṣé inú ìwé la ti kọ́lẹ̀ ni àbí a mọ̀ pé wọ́n ń dáná àwọn bàbá wa wọ́n ń dáná àwa náà fojú sí ṣé àkọọ́lẹ̀ ni. kì í ṣe nínú ìwé. ṣe rí àwọn tí wọ́n ẹni sùúrù ìdí iṣẹ́ rí tó bá fẹ́ fi parọ́ náà ni wọ́n kọ a nílò ṣé Ọlọ́run tó ṣé amọ̀pọ̀ Ọlọ́run wà kó tó lè pọ́n gbèwé wà bí àmọ́. amọ̀pọ̀ Ọlọ́run wà. inú ìwé wo la ti ta. àkàlùwé kan. bọ̀ báwo la ṣe wá mọ̀pọ̀ Ọlọ́run wà
ìyẹn létò lórí ancestor ẹni yóò wá ó kàn wá gígbó wá sọ̀rọ̀ fún wa tẹ́ bá gbọ́n tẹ́ni sọ wọ́n kàn wá sọ̀rọ̀ báwo èèyàn dúdú kì í kọ̀ọ̀kan wọn wá bá wa ṣe get ẹ ká má waste time wọn ẹ ṣe. ń tẹ́mi mo kẹ̀kẹ́ wá sọ fún yín pé kẹ́ ẹ ṣiṣẹ́ takuntakun kó lọ ọ̀nà kó jì nítorí pé nílùú wa Benin bíi Benin Republic nìyí àti rí àwọn èèyàn tó lè ṣerú tẹ̀yìn ṣe tí gbogbo èdè kó lè gbọ́ nítorí pé láti ìgbà tí èmi ti ń tọ̀lé ìmọ̀ tí ń sìwò àwọn prógrámù yẹn àyà má yẹ kí n parọ́ fún yín mo ti padà lọ sílé kìrìsìtẹ́nì mi o but mo ti padà lọ sílé mo sì rí pé ilé yẹn tún dáa nítorí ẹni mo ní dọ́wọ́ mi bá dà yìí kí n sọ fún ẹ ṣeun ẹ kú iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe tẹ́ bá ní àwọn ẹ̀nà kọ́ má jẹ́ Nàìjíríà nìkan nítorí pé wọ́n ti kó gbo ilẹ̀ èèyàn dúdú lẹ́rú ni kì í ṣe Nàìjíríà nìkan tẹ́ bá ní àwọn èèyàn tó lè ṣe prógrámù nílùú míì. so ẹ ṣe bọ́dà wa mo kí gbogbo ilé ẹ̀ka mo kí gbogbo ilé lẹ́ẹ̀kan sí ṣé bí ẹ̀yin náà ṣe lè darapọ̀ mọ́ wa ẹ̀yin náà lè wà ní Benin kí n máa ṣe tẹ́ bá nílò àwọn nǹkan tá a máa ń kà a lè máa sọ fún yín bẹ́ẹ̀ ṣe máa kà bẹ́ẹ̀ ṣe máa ṣe àwọn fídíò wa ẹ lè máa post ẹ a lè kọ yín bẹ́ẹ̀ náà ṣe máa ṣe fídíò tó máa sọ̀rọ̀ tí àwọn ẹlòmíín náà máa lè tí wọ́n máa jí bẹ́ẹ̀ náà ṣe jí. ṣẹgbọ́n. mo lè ṣe o ẹ má yẹ n parọ́ fún mi mo lè ṣe o. so ẹ bá ní ìkọ̀lẹ́ béèrè ẹ wo Mr. Yamadeleke ẹ lè tẹ̀lé wọn àwọn tẹ bá nílò àwọn Quran a máa ṣe báyìí máa fún yín èyí náà lè máa sọ̀rọ̀ lọ́dọ̀ yín ẹ máa gbé fóònù lẹ́ẹ̀ máa ṣe ọ̀rọ̀ bí i 2 minutes 1 minute tí àwọn arábìnrin náà fi máa jí torí ìsìláàmù orí burúkú tó kó délé Haúsá àti pé wọ́n ti fẹ́ gbé dé Benin náà so ẹ ṣe. ẹ ṣeun gẹ́gẹ́ ni ẹ ṣeun gẹ́gẹ́ ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín tó ẹ lè gbé mi sílẹ̀ tó bá ti di ijọ́ mi yín sẹ́ndì sí. all right ẹ ṣe kọ́tà ìwé náà ń dísìn sí wẹ́rẹ́wẹ́rẹ́ ni Ayọ̀mí. ẹ kálẹ́ o. àwa mùsùlùmí táwọn wà ní comment section jẹ́ ká ṣe háì ẹgbọ́n sókè. ẹ kálẹ́ o. ẹ káàbọ̀. Olówó Èkó ẹ jọ question méjì péré ni mo ní tí mo fẹ́ béèrè mùsùlùmí ni mí. all right and this guy is. kí ló ń kórúkọ yín. Muideen. all right go ahead. so ẹ jọ wọn máa ń sọ̀rọ̀ kan wọ́n ní poison ni Ànábì jẹ tó fi kú ẹ jọ ṣé tó tọ́ ni. bẹ́ẹ̀ni májèlé ló pa. májèlé ló pa Ànábì kò kí n ṣe poison májèlé. tẹ bá lò ní gsc tiktok òfẹ májèlé oògùn sọlẹ ẹ mú oògùn eku. bẹ́ẹ̀ni. sọlẹ lásán báyìí kọ́ máa ní sọlẹ bó ṣe sọlẹ báyìí Ànábì gbé báyìí ó já gbogbo fún ẹ ó ikú owó Ànábì kú o. ẹ jọ̀ọ́ má bínú ṣé ẹ lè bá mi gbé jáde kí n rí evidence. ẹ ti gbé nǹkan tá a mọ̀ jẹ dé ọmọ gbé jáde nísìnyí ṣe nígbà tí wọ́n ju sọlẹ yẹn f'Ànábì tó gbà mú báyìí pẹpẹ àti pé kí ni Muhammadu jẹ mọ́ pẹpẹ soup. pẹpẹ soup ni Muhammadu jẹ ẹsẹ̀ ẹran ó gbé báyìí Muhammadu yẹn last supper ló jẹ àwọn yẹn fi kọrí sí wọ́n fi magí sí wọ́n fata sí wọ́n fi iyọ̀ sí last oúnjẹ ìgbẹ̀yìn tí Muhammadu jẹ nìyẹn ẹ̀wọ̀n ìgbà tí Jésù lóhùn ọmọ ọba kápẹ́ńtà tó jó oúnjẹ kẹ́yìn pẹpẹ soup ni ti Muhammadu. àwọn sábẹ ẹ jẹ kí ló pa tó sọ fẹ́ yẹn. wọ́n ṣáà ní pé ó kú pé áńgẹ́lì kan wá tó fẹ́ wá pa àbí kankan wá bá áńgẹ́lì yẹn sọ̀rọ̀. wọn gbé níbẹ̀ pé kó bí gúfà ní in fact ikú ẹ̀ a máa kà fún yín ms lọ́wọ́ àmì ẹ̀ lè gbé jáde ẹ̀dá pé Amadeleke. Amadeleke ló máa gbé síta ọ̀rẹ́ fẹ́ mi sí ti. ẹ káàbọ̀ ms lè wà ń bẹ̀. ọkọ Ayọ̀mídé ṣọ́ sọ fún yín pé òpó ọjọ́ mẹ́ta ló ń ta pé ó ti rùn. rárá o wọn ṣàlàyé bẹ́ẹ̀ yẹn o. òkú Muhammadu ọjọ́ mẹ́ta ló ń ta pọ́lọ̀ òru ó ti ń wú. àwọn tó jọ ń ṣe kínní ń jà lọ́wọ́ pé èmi ni máa jó lórí ìwọ ni wàá jó lórí náà fà tó kù Muhammadu fi ń wú ọpẹ́lọpẹ́ ló wà wá. nǹkan tá à ń tẹ̀lé láti jẹ́ lílé báyìí. gbogbo bàbá wa Olówó Èkó aláìmọ kí n ṣe àìkàwòsàn gbogbo ẹ̀yin àfàlẹ́ Yorùbá ẹ lọ ṣèwádìí nípa kí ló fà á wọ́n fi dáná sun Kùránì àkọ́kọ́ ká tó jáde fún un ṣe báyìí so
kẹ̀dẹ̀ ṣèwádìí pé kí ló dé tán fi pa Hussein oyè so àní dààmú kùtùkùtù ayé ò ní bá wa. bàbá tó láyé ẹjọ́ aláwa ìfowó à ń bẹ̀ aláwa ìfowó à ń bẹ̀. ó dẹ̀ pa aláwa ẹ̀ ti sùn wọ́n láwọn tètè sùn this time around. ẹjọ́ ta ló pa ètò láyé o àwọn wo ló padà sin Muhammadu torí nígbà tán ló kó ẹ̀ tí ń rùn páwọn ẹ̀yẹ́ tẹ̀ ti fẹ́ máa jọ́ jẹ. wọ́n padà gbà tí wọ́n ti yan Abubakar tán àwọn Abubakar ló sìn torí pé òun náà yan àṣàlífà so òun náà yan àṣàlífà. ṣé kí ẹ gbóhùn sókè. Sahih Bukhari 4428 narrated Aisha ṣàlàyé pé the prophet in his alignment in which he died Muhammadu lórí ikú tó pa àìsàn tó kú lé lórí ṣe gbọ́ bẹ́ẹ̀. used to say, "Oh Aisha, Muhammadu máa sọ pé Aisha ìyàwó mi. I still feel the pain caused by the food I ate at Kaiba." Olóhùn yìí ń jẹ ìrora oúnjẹ tó ń jẹ ní Kaiba. And at that time, I feel as if my halter is being cut from that magic. Àkókò tí Muhammadu sọ̀rọ̀ yìí olóhùn gbé gbogbo fún òun ti já bútẹ́ nípa májèlé tóun jẹ. This is very, very clear. Nítorí tí mi bá máa sọ fún yín ó lè nírọ́ ni o ṣẹ́gẹ̀t. Gbogbo àwọn kìíní ìjọba kà fún abẹ́rẹ́ máa ṣe àmì. Mo ní tó bá ń ka gbogbo àwọn kìíní fún abẹ́rẹ́ máa ṣe àmì tàdémọ̀ túmọ̀. Mo ní kí lorúkọ lady tó poison Ànábì. Jew lady kan ni. Mo ti gbàgbọ́ orúkọ ẹ̀ ni. Ẹ jẹ́ kí n wá náà. àti pé tí kì bá ṣe pé Muhammadu náà láyà ó pa ẹbí èèyàn ó pa ọkọ ẹ̀ bàbá mi máa gbọ́ o lọ́jọ́ wẹ́ẹ̀dì ẹ̀ ó pa ọkọ ẹ̀ ó pa ìyá ẹ̀ ó pa bàbá ẹ̀ ó wá mú lọlé ọlọ́run kò bá sùn fún ṣé ẹni tó bá jẹ́ pé mi ní lédi yẹn mi nílò májèlé fún Muhammadu o bàbá mi májèlé kan ni mo máa jẹ́ kúkú ẹ̀sìn mo máa jẹ́ kúkú o kò lè kúkú kan kọ́kàn jẹ́ májèlé kọ́kàn kú rọ̀wọ́rọ̀sẹ̀ bẹ́yẹn o dó ó jìyà dó o bọ́ májèlé kan ló máa fi parọ́ èèyàn bẹ́yẹn báwo ló ṣe máa ṣe gbogbo nǹkan bẹ́yẹn tó tún láyà tó lọ máa bẹ́ nìyẹn sùn. Ancestor ẹjọ má bínú gbogbo àwọn kan tẹ́lẹ̀ sọ inú kúrán náà dẹni gbogbo ẹ wà o. Zainab bin Arit. Inú wà nínú kúrán wà nínú àdìtì pé eléyìí inú àdìtì ló wà tẹmọ pé nípa ìgbésí ayé Muhammad ni so tálà sọ ní ti kúrán bí ayé Muhammad ṣe lò gbèsè ayé dóyìnzẹ so àdìtì ẹ sọ pé ìbéèrè méjì lẹ́ni. Bẹ́ẹ̀ ni sà ẹlẹ́ẹ̀kejì ni pé kí ló gbẹ̀yìn Ànábì yẹn gan ẹjọ má bínú. Gbogbo àwọn ọmọ ẹ̀ kú ni ó kú tìrantìran kò lálẹ́. Ó bí ọmọ kékeré kan fún ẹrú kí ló ń pè Maria the Copt so Maria yẹn ẹ̀bùn lọ fún Ànábì king kan ní Egypt ló fún Ànábì as gift so Ànábì bá ẹjọ Mr. Adeleke ṣàlẹ̀ pé Sunan An-Nasai 3959 wa ẹ̀rí bó ṣe ń bá ẹrú yẹn sùn ibi tí Aisha ti káàkiri wọn nínú bẹ́ẹ̀dì Aisha. So ẹrú yẹn bí ọmọ tẹ bá chẹ́ẹ̀kì bóyá ChatGPT did Muhammad have a son called Ibrahim ó máa sọ pé yes ìgbà wo ló kú between bóyá 18 months old àbí ó young very baby so òun nìyí Sunan An-Nasai 3959 ó ní it was narrated from Anas. Anas ló gbà wá o. That the messenger of Allah had a female slave with whom he had intercourse. Muhammadu ní ẹrú obìnrin kan tó máa ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ bá sùn lóru. But Aisha and Hafsa would not leave him alone until he said that she was forbidden for him. Nígbà tó di òru ọjọ́ kan, Aisha àti Hafsa wọ́n ká Muhammadu mọ̀ bí wọ́n ṣe bù so nìyẹn. Muhammadu bá bẹ̀rẹ̀ kọ́ pa àwọn sílẹ̀ kọ́ máa pa àwọn síta. Then Allah the Mighty and Sublime revealed, O Prophet. Níbi tí Muhammadu ti ń bẹ̀rẹ̀ ló ṣáà ti ń bẹ̀rẹ̀ lókọ́jọ́ kọ́ máa kára lékejì máa gbọ́ tó ti ń bẹ̀rùn. Gbà tó máa dọjọ́ kẹta sọ́jọ́ kejì wọ́n ní Allah ti sọ àyà kalẹ̀ nìyẹn o. O Prophet. Ìwọ Muhammadu. Why do you forbid for yourself that which Allah has made allowed to you? Kí ló dé tó o ṣe léèwọ̀ tó ń wọn aláàrẹ ti pa ọmọ Muhammadu láṣẹ pé kó máa bá ẹrú sùn bá ẹni tó bá rún ẹ̀ kó máa bá wọn sùn pàṣẹpàṣẹ. Until the end of the verse. Títí tí àyà náà fi parí. Now, ẹjọ́ Mr. Adeleke má bínú ẹ bá wa gbé 66 one wá so that
Ayomi, if you compare in nǹkan tó wà nínú hadith yẹn àti àyà yẹn, ẹ rí pé ó bá ara wọn mu. Because tẹ́ bá wo Islam, 66-1, yes. Tẹ́ bá wo Islam, 23 years period ló fi send the Quran. Ṣé get kì í ṣe pé gbogbo message yẹn wà at once. So èmi feel bẹ́ẹ̀ ni pé wà important fún àwọn Muslim kọ́ ló máa ka asbab an-nuzul, like kí ló bí àyà yẹn, kí ló ṣẹlẹ̀. So tẹ́ bá rí nínú eléyìí àti rí nǹkan tó ṣẹlẹ̀, àwa gbé àyà yẹn síta. Okay, so aya yẹn nìyí, Quran 66:1. Only all prophets. Why do you prohibit yourself from what Allah has made lawful to you? Seeking to please your wives, and Allah is all forgiving and most merciful. So Ayomi ṣe rí pé hadith tá kà yẹn àti Quran tá kà ó complement ara wọn. Tẹ́ bá rí mi báyìí ó ní pé seeking to please your wife. Ṣé òun try láti please àwọn ìyàwó ṣe rí pé plural ní méjì. Àwọn ìyàwó wo là ń sọ̀rọ̀ nípa? Aisha àti Hafsa ni. Torí mo ṣe sọ pé Quran irọ́ ni, fantasy ànábì ló wà ń bẹ̀. Because 23 years compilation yẹn èmi feel bẹ́ẹ̀ ni pé manipulation tactic ni. Because nǹkan tá ànábì bá fẹ́ ló máa sáré insert. Bẹ́ẹ̀ ṣe rí pẹ̀lú àpẹẹrẹ tá a fi hàn yín nísìn. Okay, òun bẹ̀rù sùn. Aisha wa ka ẹ mú. Tẹ́ bá ka mi mọ̀ bóyá Mr. Adeleke ní full story yẹn hadith yẹn. Aisha wa ka ẹ mú. Ó wá lọ bá Hafsa. Wọ́n wá pa wọ́n ní ṣe lè wọ kìnnìkan. Ìgbà yẹn ni Aya wa tó sọ̀kalẹ̀ pé Allah wá ní pé Allah was basically giving the green light. Go ahead. How dare you prohibit yourself? Nǹkan tí mo ti ṣe lẹ́tọ̀ fún ẹ. How dare you not have it? Is that Allah speaking? Àbí fantasy Muhammad? Ẹ ṣe. Lágbára o. Ó gbọ́nà lẹ́ẹ̀kan náà tí èèyàn kan sọ pé ànábì tóbìnrin bá kọjá níbi tó ti ń kírun fi wọ́n pe ajá fi wọ́n wí ajá. Ẹjọ́ ṣètò tọ́lẹ̀ nìyẹn náà àbírọ́ náà dẹ̀ tún ni. Àṣẹ̀ká tán nìsín ẹjọ́ ń gbé sórí big screen. Ẹjọ́ má bínú mo kàn fẹ́ mọ àwọn fáàtì. No problem. Ẹ má screenshot ẹ bẹ ṣe ń rí ṣe get. So that the answer mo hope at least and call it or never call it or screenshot it. Everybody can screenshot. Lágbára mo ní láti lọ jábọ̀ fáwọn parents mi lé nǹkan tó ti fi kọ́ wa láti kékeré. So gbogbo rọ́bìṣì tó wà ní Quran náà lélẹ́yìí. Tàdé ń tẹ̀lé táwọn forí balẹ̀ fún láti jọ. Only so Sahih F screenshot. Ele is Sahih after the Quran. This is the second most authentic book in Islam. Sahih al-Bukhari, Ani Sahih Muslim, Ani Sunan an-Nasai, Ani Jami al-Tirmidhi, Ani Sunan Abi Dawud. Sheget. Gbogbo àwọn ìwé yẹn ẹ̀tàn ilé ayé ìgbésí ayé Ànábì ló fún níbẹ̀. Because ṣé mọ̀ pé nínú Islam yìí ẹ má submit to Allah, ẹ dẹ̀ gbọ́dọ̀ submit to Ànábì Muhammad as well. Tẹ́ bá wọnú Quran yìí ẹ̀mẹ́rin péré ló dárúkọ Ànábì. Tẹ́ bá fẹ́ mọ̀ gbogbo ìgbésí ayé Ànábì ẹ má ka àwọn ṣe síra biography irú nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn hadith. So eléyìí Sahih al-Bukhari 511. Only narrated by Aisha. Aisha ló ń sọ̀rọ̀. Only the things which annul the prayer were mentioned. Aisha ní nǹkan tó máa ń ba ẹ̀rùn jẹ́. They said prayer is annulled by a dog, a donkey, and a woman. Wọ́n ní ajá àti ràkúnmí àti obìnrin àwọn nǹkan tó máa ń ba ẹ̀rùn jẹ́ ni. If they pass in front of the praying people. Tí wọ́n bá kọjá níbi tí iwájú ẹni tó ń kírun. I said. Aisha wípé. You have made us women dogs. Ó ló ti sọ àwọn obìnrin di ajá. I saw the prophet praying while I used to lie in my bed between him and the Qibla. Ó lóun rí Muhammadu tó ń kírun nígbà tóun dùbúlẹ̀ sórí ibùsùn láàrin Qibla àti Muhammadu. Whenever I was in need of something, I would slip away because I disliked it. Nílò nǹkan òun máa yọ kọjá lọ mú torí òun kórìíra kí Muhammadu máa rí òun níwájú ló ti ń kírun. So any other question? This is very, very bad. What was the Gielo now?
tí ìdí àwọn Hanafi àwọn school of thought tó ní pé ẹ lè chain ìyàwó yín sí bed kẹ́ẹ̀dó àwọn school of thought ní àwọn Hanafi Shafi ms baba ó dà pé ká máa touch on those people a little bit because those 4 imams they are sickles psychopaths. ẹjọ Àkànbí Ọlọ́ba máa ń sọ̀rọ̀ kan wọ́n ní adigunjalè ní Muhammadu kí ni reason tó fi sọ pé adigunjalè ni. ó jalè jẹ́ máa fún ilé ẹ̀kọ́ Amadéleke bá wọn gbé kíní jáde Al-Tabari volume 9 page 30 ẹ bá wọn gbé jáde. olówó ẹ̀kọ́. gbóhùn sókè. Yes, baba bá move pátá ẹ bá move Islam is Arab culture ẹ ń blọọkì pátá yẹn. ó yá aláwa ìfẹ́ gbóhùn sókè tẹ́bà dẹ̀ bí i Amadéleke ló dé. ó kéré ó blurry díẹ̀ ò níbi. sọ Amadéleke ó yẹ ṣẹlẹ̀ rí kẹka ó yá. Al-Tabari volume 9 page 31 Muslim drag Muhammad as thief. àwọn mùsùlùmí wọ́n wọ́ Muhammadu níwọ̀kíwọ̀ gẹ́gẹ́ bí olè ó jalè ń bẹ̀rẹ̀ alọ́kọ́lóhun kígbe Muhammadu ṣe àfọwọ́rá. They raided us in our settlement. àwọn Muhammadu lọ digunjalè níbi tí àwọn arákùnrin yẹn fi ṣe bùgbé. Though we were men who retaliated. àwọn ọkùnrin wà tí wọ́n sọ ọ̀gùn bí Àkànbí Ọlọ́ba tán ní òní jáwá lólè tí wọ́n dúró tán. This is the end of Abuwaja report. ìbẹ̀rẹ̀ ni Abuwaja parí ìròyìn tí ẹ sí. To return to the report of Amir Shuaib. ká padà sí ìròyìn Amir Shuaib. After the messenger of God had completed the return of the captive of Umayyah to their families. nígbà tí Muhammadu lọ pín ìpín tí Umayyah tó lọ fún àwọn mọ̀lẹ́bí ẹ̀. He rode away and the people followed him. àwọn Muhammadu máa ń sá lọ wọn bá ń lè lọ. Saying, O messenger of God, divide our booty of camel. Olè alọ́kọ́lóhun kígbe ẹ bá mi kí gbé olè ẹ bá mi kí gbé olè wọ́n bá ń lé Muhammadu lọ ó bá ń dùn lọ. Divide our bounty of camel and small cattle among us. fún wa lẹ́tọ̀ọ́ tí wàá ṣe bá lọ digunjalè ní Muhammadu òjíṣẹ́ àlá fún wa lẹ́tọ̀ọ́ wa wọ́n bá ń lé Muhammadu wá ń sá lọ. Until they forced him back against a tree. nígbà tí wọ́n gbá Muhammadu mú wọ́n bá fẹ̀yìn ẹ̀ tàgbà wọ́n bá fẹ̀yìn Muhammadu tàgbà gbà ó Muhammadu bá ń ké ó máa ń pariwo pé. And his mantle was pulled away from him. bó ṣe já Muhammadu sí òòrùn ni wọ́n gbà ṣòkòtò ẹ̀ Muhammadu bá ń ṣàánú mi ẹ má jẹ́ ìrìn ọjà. He said, "Oh man, give me back my mantle." ṣàánú mi wọ́n bá fún lókun wọ́n ní aṣọ mi dá wọ́n fún mi lókun wọ́n fún mi ṣòkòtò Muhammadu bá ń ké ẹ má jẹ́ ìrìn ọjà ẹ ṣàánú mi. so àti fún ibi Muhammadu ṣe jalè pẹ̀lẹ́rì ẹ̀ṣẹ̀. So any screenshot ìbẹ̀yẹ náà. Any other question? God bless you people. Tọ́dàbọ̀. Okay. Ẹ lè jáwọ́ abẹ́ má bínú. Okay, any comment? ó jalè ju adé ní lọ. Mọ́mí of Kufan, ṣé ẹ̀yin ò rí pé Muhammed ó jẹ́ nìkan tó jẹ́ pé mo feel like pé kò wà fàtáì dáadáa nínú gbogbo àwọn ìyàwó 11 tó fẹ́ tó dẹ̀ ń bá sùn. Obìnrin méjì péré ló bímọ fún. Ọ̀dẹ̀ ni ó ní strength of 30 man. Ìtọ́rọ̀ ẹ̀ ní 9 some tó ṣe yẹn, there's no way kò ó lè pleasure àwọn obìnrin 9 in one night bẹ́ẹ̀ yẹn. So Jay ẹ kalẹ̀. Mo fẹ́ kí yín pé ẹ kú iṣẹ́ pẹ̀lú ètò tẹ́ ń ṣe. Ó ti pẹ́ tí mo ti fẹ́ wá sí orí ètò yìí. Ṣé ń gbọ́ mi? Ẹ ló ṣe ń gbọ́ mi? À ń gbọ́ yín. Ṣé rí ní ọjọ́ kan náà lórí TikTok mo bá àwọn mùsùlùmí kan wọ́n bá ń bú ẹni ọlọ́tí àwọn aláṣà ìbílẹ̀ ọlọ́tí ni wọ́n. Mo wá bọ́ sórí ètò wọn. Mo ní most wọn náà ògì tán ń mu ọtí wà nú ẹ̀. So ọlọ́tí ni gbogbo wa. Ìwọ tó gbà àwẹ̀ tó wá mu ògì láfẹ̀mọ́jú ọtí ló mu. Torí ògì náà contain alcohol. So àwọn ẹ̀kọ́ tó jẹ́ pé wọ́n ti fi kọ́ wọn yẹn àwọn náà ò ṣe rìsáàṣì òun ló jẹ́ kí n máa dúpẹ́ lọ́wọ́ yín pé rìsáàṣì tẹ̀yìn ń ṣe yẹn òun ló ẹ̀bù wọn. So ẹni tó bá ní àwọn ìbílẹ̀ mọtí ẹ jẹ́ káwọn náà mọ̀ pé wọ́n mu ọtí wọ́n mú mọ́ ògì náà ní ọtí inú àwọn nǹkan kan tá à ń jẹ tá à ń mú ó lọ́tí inú kò ń ṣe nǹkan tí inú Ọlọ́run tó jọ pé ó kọ́ sí kò ń ṣe ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé ó le tó jẹ́ wọ́n ṣe rí wọ́n ti rí pé ẹni tó bá ti mọtí ó ti gbẹ̀ṣẹ̀ àbá ní káwọn náà máa ń mu ògì mọ́ kán sì mọ́ jẹ kéèkì mọ́ torí kéèkì gbogbo kéèkì tó pọ̀ jù ń sìn ọtí náà fi ń preserve ẹ̀. So nǹkan tí mo ní kí n sọ fún yín nìyẹn
tán bá ní àwọn bí Muhammadu ó kórìíra ọtí ẹni wọ́n ti mọ tí o tí wọ́n bá mọ̀ lára èèyàn gan láì tí ì mu ọtí percentage of alcohol kan ti wà lára èèyàn ó mọ tí o percentage of alcohol ti wà lára so it's not pé nǹkan tó jẹ́ṣẹ̀ tẹ́ni tó bá ti wá sórí ètò tó ń sọ yẹn fún yín ẹ jẹ́ kó mọ̀ kó lọ kà á ń pẹ àwẹ̀ tó gbà last o ọtí ló fi ń ṣìnà ẹ ṣe. ẹ ṣe bàbá jẹ́ ẹ ṣeun tabari mùsùlùmí tó bá tún jẹ́ pé náà bá tún ní béèrè bóyá bí wọ́n ṣe bá Muhammadu sùn látẹ̀yìn báwọn bí wọ́n ṣe bó ṣe gbé kinní ọmọ kékeré sẹ́nu àǹfààní tó wà pé ẹ tún wá béèrè àwọn such question